session. So, ẹ kúrọ̀lẹ́ o, ẹ kú ọjọ́ mẹ́ta. Àwọn olùdarí wa náà wọ́n kú atótónu látẹ̀kan. Kò ní sú wa, kò ní rẹ̀ wá. Thank you everybody for coming today. And this time we've got the language class student presentation. And you will see them coming in. A very big part of Yoruba culture is storytelling by our old grandma and grandpa after dinner at night. And that is what you are going to see. Today is all about our heroes. And a big part of our hero is our grandparents. Àwọn òbí wa, hero wa ni wọ́n. Bàbá wa, hero wa ni wọ́n. Ìyá wa, hero wa ni wọ́n. I'd like to call all the language class students. Can you please come in for your storytelling time? Yes, you can put chair. Yes. Ẹ káàbọ̀, ṣé dáadáa lẹ? Children, come in. You finish eating dinner. It's time for you to come and listen to grandma's story. Oh yeah, ẹ jókòó, ẹ jókòó. Ah, ilẹ̀ yẹn jìnnà. Ẹ jókòó. Oh yeah, come on, sit. Fantastic. So, ẹ kú ilé làákẹ́ni tá a bá nílé. Ẹ káàbọ̀ làákẹ́ni tá a bá lọ́nà. Ẹ kú ìkàlẹ̀ làákẹ́ni tó jókòó. A kí gbogbo yín ẹ kú jókòó o, ẹ dá wa lóhùn o. Ẹ kú àmójúbà mi lónìí. Ẹ kú ojúlọ́nà bótò. Èdè àgbọ̀ fi kọ́gbọ́n. Bótò tún dé, èdè àgbọ̀ fi kọ́ wà. Lónìí, mo ní ìtàn kékeré kan fún wa. Ẹ bi mí, ẹ pé kí ni? Àlàáfíà ni mo mú wá fún wa. Àlàáfíà ni mo fẹ́ ká gbé yẹ̀wò. Kí ni tó àlàáfíà láyé yìí? Kò sí, you can take the mic. Kí ló tó àlàáfíà láyé yìí? Kò sí. Kò sí. Kí ni dàbí àlàáfíà? Kò sí. Kò sí rárá, kò sí. Kí ni a lè fi wé àlàáfíà? Kò sí. Kò sí. Mo fẹ́ dogún, mo fẹ́ dọgbọ̀n. Ṣebí nítorí pàlàáfíà wà ni. Mo fẹ́ kàwé, mo fẹ́ gboyè rẹpẹtẹ. Nítorí pa lálàáfíà ni. Now to interpret it to you, I am here to tell you a story about well-being. What is as important as your well-being? And the children just said, there's nothing. That is very important. So now, I will urge everybody to stand up in the audience. Ẹ jọ̀ọ́ ẹ dìde, gbogbo wa ẹ jẹ́ ká dìde. Nítorí pé àwọn ọmọ wa fẹ́. Everybody, please stand up. And when we pray in Yoruba, a máa sọ pé àṣẹ. So we are going to sing this song, and all you have to do is àṣẹ, àṣẹ. Ready? 1, 2. Ẹ máa pe àṣẹ, àṣẹ. Ẹ máa pe àṣẹ, Àṣẹ. ọ̀dọ́rùkọ ọdẹ pẹ̀ràn. Àṣẹ. Ẹran kí lọ́dẹ pa. Àṣẹ. Ọdẹ pẹ̀ràn òkété. Àṣẹ. Àríwá kété o. Àṣẹ. Àrùn àríwá kété. Àṣẹ. Àrùn àríwá kété. Àṣẹ. Àríwá kété. Àṣẹ. Ẹ máa pe àṣẹ. Àṣẹ. Ẹ máa pe àṣẹ. Àṣẹ. Ọ̀dẹ̀rùkọ ọdẹ pẹ̀ràn. Àṣẹ. Ẹran kí lọ́dẹ pa. Àṣẹ. Ọdẹ pẹ̀ràn wá wá. Àṣẹ. Ìyá wa wá wálé. Àṣẹ. Ayọ̀ á wá wá wálé. Àṣẹ. Wá 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 wálé. Àṣẹ. Ẹ máa pe àṣẹ. Àṣẹ. Ẹ máa pe àṣẹ.
àṣẹ, ẹ máa pé kò ṣẹ, àṣẹ, ẹ máa pé kò ṣẹ. àṣẹ, Owó àwa wà wálé, àṣẹ, ọmọ àwa wà wálé o. àṣẹ, Ikú kò ní pa wá o, àṣẹ, àrùn kò ní gbé wá dé. Ẹ máa pé kò ṣẹ, ẹ máa pé kò ṣẹ, ẹ máa pé kò ṣẹ. Owó àwa wà wálé, ọmọ àwa wà wálé o. Ikú kò ní pa wá o, àrùn kò ní gbé wá dé. Àṣẹ. Ẹ jókòó, ẹ ṣeun. Ẹ ṣé gan ni o ẹ̀yin akẹ́kọ̀ọ́, and we are going to present to you this student. Everyone please stay. We have developed a Yoruba harp. Yoruba harp has been developed by this student, and some of our parents, lots of them were part of that, and we really want to appreciate you for all that you have done. We are going to call upon Professor Agent. You can sit down, please. Thank you very much. We're going to call upon my partner, who has also helped with the development of the harp, to come in and show us the harp. Thank you very much. Elilo Joko. Thank you, children. Ẹ bá wa pàtẹ́wọ́ fáwọn ọmọ wa o. Ẹ ṣé.